téèyàn máa ń rí táṣìírí èèyàn fi máa ń bò. Ẹ rí wípé lọ́tùnlọ́tùn ni àṣejẹ ń bẹ lóríṣiríṣi tí Ọlọ́run ní mo jogún lọ́wọ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá. Ẹ̀yọ́nú ń bẹ lóríṣiríṣi, aṣínà ń bẹ lóríṣiríṣi. Kò sí bó ṣe máa lò tó ní dúpẹ́ fọ́lọ́run. Ara àwọn àṣejẹ tí tó máa mú owó wọlé nì, tí máa mú àṣírí bíbò wá, tí máa mú ẹ̀yọ́nú wá, tí máa mú kọ́kànyàn balẹ̀, tí máa mú kéèyàn máa rí bùkátà lé gbọ́. Ṣẹ́rí wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan máa ń jẹlé, mo máa ń sọ. Gbogbo òògùn tó bá ti ń lò táṣìírí sẹ̀mó bá ti ń bò tó ń rírà fún ìyàwó rẹ̀ ó ti dọkùn ẹ. Kí ló tún lò fẹ́ léyìí? Ẹ rí i pé àgbọn tó láà ń lò lónìí, omi àgbọn tó ni. Òun láà fi ṣe ẹ̀dọ̀ màálù jẹ, á gé ẹ̀dọ̀ màálù ẹ sí mẹ́ta. Ó ní. Ṣẹ́rí oògùn tó jẹ́ méjì mẹ́ta ni. Ọlá bílù ṣe rí ló jẹ́ máa mú àwọn iṣẹ́ tó rọrùn tó lúkálùkù ọ̀kọ̀ọ̀kan máa lò tí ọ̀kọ̀ọ̀kan máa fi dúpẹ́ fọ́lọ́run. Olójẹ tó máa mú wá o. Tó rọrùn dáa pé ìwọ náà kà lè lọ ọjà kọkàn rí ìrìbí àtọ́jẹ́ pé àṣejẹ náà kúkú rẹ já tún jẹ́ tí ó sì tún máa wúlò fún ọ. Ẹ bá ń gbé kámẹ́rà sí i. Òun lẹ̀ ń rí yìí o. Òun lẹ̀ ń rí yìí o. Àwọn àṣejẹ tó ṣiṣẹ́ bí idán. Kìíní kan bí ò ṣiṣẹ́ spiritual á ṣiṣẹ́ medical nú ara. Gbogbo àwọn eléyìí ò ní bọ̀ láàrẹ jẹ́. Sórí bá ṣìírí èèyàn bá ti ń bò, wọ́n ní bíbí bá kú òun ọ̀ṣẹ́. Ìṣẹ́bùṣe làwọn bàbá mi máa ń sọ. Wọ́n ní bíbí bá ti kú òun ọ̀ṣẹ́ ìṣẹ́mọ̀ ti bùṣe. Ṣẹ́rẹ́ni tó bá fẹ́ jẹ àṣejẹ yóò ní jẹ àgbọn òun o. Torí pé ẹlòmíì tó lè máa béèrè bàbá ṣé bó làwọn wà ṣàgbọn. Tó bá wà níbi tí ó ti rí èèyàn tí ó jẹ́, àwọn ọmọ rẹ̀ lè jẹ́, o lè fi ṣe sàárà. Àwọn ọmọ rẹ̀ lè jẹ́, o lè fi ṣe sàárà. O sì lè sọ́nù ètò bá wù ọ̀ràn, ètò bá wù ọ́. Báwọn ọmọ rẹ̀ bá jẹ́ kò léèwọ̀. Bàbá báwọn èèyàn ládùúgbò kò léèwọ̀, ṣùgbọ́n wọn tó jẹ àṣejẹ yìí ò ní jẹnú àgbọn yìí. Ẹ̀dọ̀ màálù ní ó wá gé sí mẹ́ta péré. Mẹ́ta péré la nílò. Ẹjẹ́ ń gé níge tí ó tó èèyàn jẹ lẹ́ẹ̀kan. Bí èèyàn bá jẹ tí ó mọ̀ pé òun yóò mọ̀ ká at least òun jẹ nǹkan. Wọ́n bá mú mi lé ẹ̀rí ẹjẹ́ ìsànù. Ẹlòmíì lè mọ ní àbọ̀ bá ti rà lọ́jà náà ní eléyìí ò bá wí o, tí wọ́n lè bá wí. Ṣùgbọ́n eléyìí ò bá wí o. Torí wípé wọ́n ní ìmọ́tótó ó ṣe pàtàkì. Ara táwọn oníṣègùn òyìnbó fi ń kọ̀ndẹ́mù nǹkan àwọn bàbá wa nu. Wọ́n lè ní òlódiwọ̀n, wọ́n lè ní òṣègbá. Ṣùgbọ́n bí nǹkan bá dojúrú tán, àwọn tó bá jágbà nọ́ọ̀sì, wọ́n á sọ fún ẹ wípé lọ fẹsẹ̀ létọ̀ ọ́. Àwọn wọ́n sọ fún ọ bẹ́ẹ̀. Ṣé ti rí báwọn ẹ̀dọ̀ màálù pẹ̀lú omi àgbọn ó ti tàn. Tó bá ti sè kò sígbà tó lè jẹ. O lè jẹ láàárọ̀, o lè jẹ lọ́sàn, o lè jẹ lálẹ́. Sórí tó bá fẹ́ ó ṣiṣẹ́ owó, àárọ̀ nìyẹn máa ń jẹ gbogbo àṣejẹ tẹ́ ẹ bá fẹ́ ó ṣiṣẹ́ owó. Àwọn àṣejẹ kan bẹ alẹ́lẹ̀ ti ṣe kalẹ̀ ẹ wá jíjẹ láàárọ̀. Àwọn àṣejẹ kan bẹ òru lẹ́ṣẹ̀ ẹ jẹ láàárọ̀. Àwọn àṣejẹ kan bẹ àárọ̀ náà lẹ́ṣẹ̀ àárọ̀ náà lẹ́jẹ. Ìwé eléyìí ní ìṣe àárọ̀ náà lẹ́ṣẹ̀ ẹ sì jẹ láàárọ̀. Tó bá jẹ́ pé ibi tí iná ti dá tó nítẹ ní fíríjì o lè rà kalẹ̀ lálẹ́ báyìí. Bí wá di bí ìdájí kò jẹ. O lè wọ́ ọmọ ẹ̀ padà kò dira wọn lọ́wọ́. Tó bá sì jẹ́ pé kò sí fíríjì pé ẹran yẹn ó bàjẹ́, ẹ̀dọ̀ màálù yẹn ó bàjẹ́, ṣe kalẹ̀ lálẹ́. Tó bá dé àárọ̀ ọjọ́ kejì ra tómi ara rẹ̀ ò bá tí ì gbẹ tán. Ṣùgbọ́n tó bá jẹ́ láàárọ̀ ọjọ́ kejì mọ́jọ́ omi rẹ̀ ó gbẹ tán. Tó bá ti wọ́ọ̀mù débi pé kò lè bàjẹ́, wá ṣí, wá gbé kalẹ̀.
tó bá wá dàárọ̀ ọjọ́ kejì kó wọ́ ọmọ ẹ̀ díẹ̀ kó wá jíjẹ ó rí pé nígbà tí ilẹ̀ ẹjọ́ náà bá fi sú ó rí nǹkan gidi tó wọ̀ náà ó dùpẹ́ tó rí sẹ̀múrà lé ẹgbẹ́ máa ń tẹnu mọ́ sẹ̀mú bí yẹn bá ti rí sẹ̀múrà lé fún ìyàwó rẹ̀ tó sì rí ẹja bó sì ṣẹran tí ń rí rà lé fún ìyàwó rẹ̀ àṣírí rẹ̀ tí ń bò nù òdìgbà tó bá wá wà kú wá wẹ́rẹ́wẹ́rẹ́ níyàn máa ń gòkè ẹlòmíràn pé jọ́kan náà lọ́kàn gòkè hì ọkàn bá rẹ̀ lókè rárá o ọmọgùn ìwọ tó bá ń tẹ lákàsọ̀ ó rí wípé ìgbà tó bá fi dókè yẹnyẹn àti ṣubú rẹ ẹni tí ó fà wálẹ̀ yóò múra ṣùgbọ́n ìwọ kàn wò ó wípé mo fẹ́ gòkè ní bó o ṣe gòkè yìí lọ́wọ́lẹ̀ yìí láfi ní ọmọ wàá kú wa gbogbo ìwọ tó bá ń fi nǹkan èèyàn sóògùn àbí tó ń fi sóògùn fún ọ ìmọ́lẹ̀ ara rẹ ní ọmọ dágbére ìmọ́lẹ̀ ara rẹ ní ọmọ pò mọ́ jẹ́ nìkan kan tán ibi ọba lọ tó máa ti ní ọlọ́wọ́ àǹkẹ́ ìwà wọn débẹ̀ mọ́ ìmọ̀ràn ni o tó bá sì ti rí pé wọ́n fi ṣe nǹkan fún ọ sọ pé o ti gbọ́ gbà á dànù wọ́n lo nǹkan tí ó bọ̀ lára rẹ jẹ́ o wọ́n lo nǹkan tó sunkún lórí ọmọ o lórí aya lórí ara rẹ o ọṣẹ Edward ní 50,000 ní àwọn tó ti rà á ló lè ròyìn ìdíwọ́ ń bẹ ni ò ń sùn ò ń jẹun lójú oorun ò ń sùn ọlálàkàlà ò ń sùn gbogbo ìdíwọ́ wà ò ń sùn gbogbo ẹ̀ dàrú kò yí ọmọ o tiẹ̀ mọ̀ bí o fẹ́ gbé kà mọ́ wàá rọṣẹ Edward 50,000 ní bọ́ọ̀ bá ti rówó rọṣẹ ajé 500,000 lọ́ṣẹ ajé wọn èèyàn náà o ò ní rọṣẹ yìí kọ́ so rọṣẹ yìí dàbí ìgbà tó yẹ pé èèyàn ra bọ́ǹbù àbí èèyàn ra excavator àbí bẹ́ẹ̀ gbé èèyàn ra excavator náà ni tí èèyàn fẹ́ wúgi ẹ̀ǹgbẹ́ excavator yẹn ní ọmọ tígi kìkì á mọ wù tìdítìdí bẹ́ẹ̀ lọ́ṣẹ yìí rí wọ́n tó bá ti ra omi àwọn tó ti rà ò lè fi ṣe àwọn tó ti ra ọṣẹ yìí wọn ò lè fi ṣe o nítorí pé lára aṣẹ lọ́wà ìdí nìyí mo fi sọ lórúkọ bàbá mi torí pé iṣẹ́ bàbá mi ní Edward Òrìṣàtọ́lá kọ́lọ̀ máa ń fọ̀rọ̀ kẹ́ bàbá mi ìwádìí tó kọjú sí kọ́lọ̀ ń jẹ ọdẹ yìí tó fi lé ọmọ bàjẹ́ àní dààmú o àní rí nira o ìwé ìgbélú lọ wà wọ pé mi àwọn oṣólẹ̀ ńláńlá tí ò ní nǹkan èèyàn nú tí mo lè fògùn ẹ̀ búra tí mo lè fògùn ẹ̀ gbárí ń bẹ nílẹ̀ tó pọ̀ tí ò ní bọ̀ láàrẹ jẹ́ tí ò ní kẹ́mi rẹ kúrú tí ò ní mẹ́mi ìyàwó tí ò ní mẹ́mi ọmọ lọ àwọn oṣólẹ̀ yẹn ń bẹ bámú tó pọ̀ àwọn ẹ̀yọ́nú ń bẹ bámú tó pọ̀ àwọn aṣínà ń bẹ bámú tó pọ̀ ìmùlẹ̀ aṣínà ń bẹ bámú tó pọ̀ ìmùlẹ̀ òkìkí ń bẹ bámú tó pọ̀ àwọn aṣẹ́ téèyàn fi ń ráyé lò ń bẹ lóríṣiríṣi mọ́sùn oṣù kẹta ló tún ti tán yìí o tí èsì pé ojú kan tó wà náà ló sì wà ẹni tó bá ti sùn kò ní débi tí ń lọ o ẹni bá ti sùn ó ti sùn fúnra ẹ̀ ní o yọkàn rí pé òun padà ń kó bàtà ẹgbẹ́ òun ni òun ṣerú ẹgbẹ́ òun yọkàn rí pé wọ́n padà ń bọ́ bàtà sí òun lẹ́sẹ̀ ni mọ́sùn o ìyẹn sùn ní fi ga o gbogbo ẹni tí bá ti ń sáré tí ó bá ti dúró padà débi tí ń lọ mọ́ wàá ṣeré sá o mọ́ sí oúnjẹ jẹ o mọ́ sí oògùn lo àní dààmú o nọ́mbà tẹ́ pè mí síre 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 ìlú Ìlọrin náà ni mo wà anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá tẹ́ ẹ bá ti dé Ìlọrin anywhere tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ńlọrin sáà gbọ́kadà ẹni ilé epo Ibrolac lẹ́ ń lọ tẹ́ bá ti délé epo Ibrolac yẹn ẹ sọ̀kalẹ̀ fọganáísà kan ẹ bá ti délé epo yẹn sọ̀kalẹ̀ ẹ wá dúnwájú ilé epo yẹn gangan tẹ́ bá ẹ kọ̀yìn sínú ilé epo yẹn ẹ wá wá apá àlàáfíà yín bí òpó náà méjì ní other side ẹ rí transformer kan fọgá kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Alhaji Hasan ọmọdé wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gangan signboard mi náà wà lára transformer yẹn Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited junction yẹn tí transformer yẹn wà tí signboard mi àti fọgá yẹn wà ni wọ́n ń pè ní Olú Guest House junction ẹ̀yẹn bèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá pèsè ìṣègùn àgbáyé àní dààmú àìsàn burúkú ò ní kọlù mí kò ní kọlù gbogbo ẹ̀yin fáǹsì mi o ikú òjijì ò ní kọlù mí kò ní jẹ́ tèmi kò ní jẹ́ gbogbo ẹ̀yin fáǹsì mi o orí mi ò ní gbàbọ̀dé gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ ń sàmì orí tí yín ò ní gbàbọ̀dé ẹ̀ náwó ẹ̀ rówó ẹ̀ kọ́lé mọ́lé ẹ̀ rọkọ̀ mọ́kọ̀ ọ̀nà ó ṣí fún yín ó ti rí náà kò rí náà mọ̀ ní jẹ́ tí yín kò ní jẹ́ tèmi o ọkàn gbogbo wọn balẹ̀ ẹ̀ like ẹ̀ share ẹ̀ má gbàgbé pé lórí YouTube mi àwọn àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́ rí ní Facebook ẹ subscribe sórí ẹ̀ lórí TikTok ẹ subscribe sórí ẹ̀ lórí Instagram ẹ subscribe sórí ẹ̀ lórí Facebook yìí náà ẹ subscribe sórí ẹ̀ ẹ like ẹ share ẹ comment
ire o, ire gbangba.